Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà. Baba ayérayé, a dúpẹ́ lọ́wọ́ yín fún àánú ńlá tí a rí gbà. A dúpẹ́ Ọlọ́run ìyanu wa tí ẹ jẹ́ ká tún rí ọjọ́ ẹtì mìíràn nínú oṣù karùn-ún, oṣù oore ọ̀fẹ́. A dúpẹ́ òpó ọjọ́ rọ̀ ilẹ̀ fi mú, ṣùgbọ́n ẹ fi àánú pa wá mọ́. Ògo ní fún orúkọ mímọ́ yín o. A dúpẹ́ fún àwọn ohun tí ẹ fààyè gbà nínú ayé wa. Ògo ní fún orúkọ mímọ́ yín, nítorí kábíyèsí là ń rúkọ yín. Olú ẹ gbọ́ ọpẹ́ wa. Ọ̀rọ̀ náà tí a gbọ́ lẹ́nu kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lè tún wa náà ọjọ́ àdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Ní ọjọ́ ẹtì ọjọ́ kẹtàdínlógún oṣù karùn-ún. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé Ọlọ́run kórìíra èké. Ọlọ́run kórìíra èké. A mú àkọ́sórí wa nínú ìwé ìfihàn orí ìkejìlélógún ẹsẹ̀ ìkáǹdógún. Ìwé ìfihàn orí ìkejìlélógún ẹsẹ̀ ìkáǹdógún. Nítorí ní òde ni àwọn ajágbé wà, àti àwọn oṣó, àti àwọn àgbèrè, àti àwọn apànìyàn, àti àwọn abọ̀rìṣà, àti olúkúlùkù ẹni tó fẹ́ràn èké tí ó sì ń hùwà èké. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí ìkáǹdógún ẹsẹ̀ ìkíní dé ìkọkànlá. Iṣẹ́ àwọn Àpọ́stélì orí ìkáǹdógún ẹsẹ̀ ìkíní dé ìkọkànlá, tí ó kà báyìí pé, ṣùgbọ́n ọkùnrin kan tí à ń pè ní Ananiah pẹ̀lú Sàfírà aya rẹ̀, wọ́n ta ilẹ̀ nìkan, ó sì ya apá kan pamọ́ nínú owó náà. Aya rẹ̀ bá mọ̀ pọ̀ o. Ó sì mú apá kan rẹ̀ wá, ó sì fi lélẹ̀ ní ẹsẹ̀ àwọn Àpọ́stélì. Ṣùgbọ́n Pétérù wípé, Ananiah, èéṣe tí Sátánì fi kún ọ ní ọkàn láti ṣèké sí ẹ̀mí mímọ́, tí ìwọ fi ya apá kan pamọ́ nínú owó ilẹ̀ náà nígbà tí ó wà níbẹ̀? Tìrẹ kì í ṣe bí? Nígbà tí a sì tà á tán, kò ha wà ní ìkáwọ́ rẹ bí? Èyí ti ṣe tí ìwọ fi ro kíní yìí ní ọkàn rẹ. Ènìyàn kì í ṣe èké bí kò ṣe sí Ọlọ́run. Nígbà tí Ananiah sì gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí, ó ṣubú lulẹ̀, ó sì kú, ẹ̀rù ńlá sì bá gbogbo àwọn tí ó gbọ́. Àwọn ọ̀dọ́mọkùnrin sì dìde, wọ́n sì jí, wọ́n sì gbé jáde, wọ́n sì sin. Ó sì tó bí ìwọ̀n wákàtí mẹ́ta. Aya rẹ̀ láìmọ̀ ohun tí ó ṣẹlẹ̀ wọlé o. Pétérù sì dá lóhùn pé, wí fún mi, bí iye báyìí ni ẹ̀yin ta ilẹ̀ náà? Òun sì wí pé, lóòótọ́ iye bẹ́ẹ̀ ni. Pétérù sì wí fún pé, èéṣe tí ẹ̀yin fohùn ṣọ̀kan láti dán ẹ̀mí mímọ́ wò? Wò ó, ẹsẹ̀ àwọn tí ó sì kó ọkọ rẹ̀ ń bẹ ní ẹnu ọ̀nà, wọn ò sì gbé ọ jáde. Ó sì ṣubú lulẹ̀ ní ẹsẹ̀ rẹ̀ lójú kan náà, ó sì kú. Àwọn ọ̀dọ́mọkùnrin sì wọlé, wọ́n sì bá ó kú, wọ́n sì gbé jáde, wọ́n sì sílẹ̀ bá ọkọ rẹ̀. Ẹ̀rù ńlá sì bá gbogbo ìjọ àti gbogbo àwọn tí ó gbọ́ nǹkan wọ̀nyí. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní ẹni ọjọ́ ẹtì. Ìwé ìfihàn orí ìkejìlélógún ẹsẹ̀ ìkáǹdógún sọ fún wa pé, ní ti Ọlọ́run, ipò kan náà ni àwọn èké àti ajá wà. Ìwé Jòhánù orí ìkẹjọ ẹsẹ̀ ìkẹrìnléníogójì sọ pé, èké ni èṣù àti bàbá èké. Nítorí náà, tí o bá ń ṣèké, ó sọ gbàgbàgbà pé èṣù ni bàbá rẹ. Ní àwọn ọdún sẹ́yìn, mo rìnrìn àjò lọ sí Iléṣà. Lójú ọ̀nà mi padà wá sí Èkó, mo pinnu láti ṣe àbẹ̀wò sí bàbá mi nínú Olúwa tó sùn. Mo sì súnmọ́ ilé wọn nígbà tí mo rántí pé wọ́n kọ́ wa kí a má ṣe lọ kí àwọn ìránṣẹ́ Ọlọ́run pẹ̀lú ọwọ́ òfìfo. Torí náà mo dúró láti ra ọsàn ní Sùúrùlérè. Bí bàbá mi nínú Olúwa ṣe ń jẹ ọsàn yìí, ó ní, ó ga o, àwọn ọsàn yìí dùn o. Ṣé ojú ọ̀nà ni o ti rà wọ́n ni? Ó yé mi pé ojú ọ̀nà tí wọ́n ń béèrè nípa rẹ̀ jẹ́ ojú ọ̀nà láàrin Iléṣà sí Èkó, kì í ṣe Sùúrùlérè o. Ẹ̀wẹ̀ mo ní bẹ́ẹ̀ ní sà. Ní kété tí mo sọ bẹ́ẹ̀, ẹ̀mí mímọ́ sọ pé ó ṣèké o. Mo ní kí ni ìyàtọ̀? Mo rà wọ́n ní ẹ̀gbẹ́ títì ní Sùúrùlérè. Lẹ́ẹ̀kan sí ẹ̀mí mímọ́ ní, ó ṣèké. Mo ní báwo ni ó ṣe ní ṣe pẹ̀lú adùn ọsàn? Ẹ̀mí mímọ́ kò fi mí sílẹ̀ o. Nítorí náà, mo sọ fún bàbá mi nínú Olúwa pé, bàbá, ẹ bi mí ní ìbéèrè kan nísinsìnyí. Ohun tó ṣẹlẹ̀ ni pé Sùúrùlérè ni mo ti ra àwọn ọsàn yìí o. Bàbá àgbà náà ń fi orí dáhùn. Wọ́n ní, ẹ̀mí mímọ́. Wọ́n mọ ẹni tó ń bá mi fà á. Ìdí nìyí tí wọ́n fi yà mí lẹ́nu pé èké ti pọ̀ nínú ọ̀pọ̀ Krìstẹ́nì lénìí. Èké ti pọ̀ nínú ọ̀pọ̀ Krìstẹ́nì lénìí. Kódà nínú ìjọ, ìríra ni ahọ́n èké lójú Olúwa. Ìwé òwe orí ìkejìlá ẹsẹ̀ ìkejìléníogún. Èké jẹ́ ìríra sí Ọlọ́run. Ibi yòówù kí a sọ, tí Ọlọ́run bá kórìíra èké ṣe,
ó túmọ̀ sí pé àdúrà eléke kò ní gbà o, kò ní ṣe ìtẹ́wọ́gbà. Ọlọ́run kò fẹ́ gbọ́ ohun èké o. Ìdí tí ọ̀pọ̀ fi ń tiraka èké tí wọ́n fẹ́ràn láti ṣe ni ìdí tí ọ̀pọ̀ fi ń tiraka láti fẹ́ràn láti ṣe èké títí di òkúta ìdígbolù nítorí ó jẹ́ òkúta ìdígbolù láàárín àwọn àti Ọlọ́run. Èké ṣíṣe ó jẹ́ òkúta ìdígbolù láàárín àwọn tó ń ṣe àti Ọlọ́run. Èké ṣíṣe lè gbé ẹ̀mí ẹni kúrú o. Èké ṣíṣe ó lè fa kí ẹ̀mí ẹni kí ó kúrú. Nínú àwọn ìṣe àwọn àpọ́stélì orí ìkarùn-ún, ọkùnrin àti obìnrin tó ṣèké sí aṣojú Ọlọ́run ṣubú lulẹ̀ wọ́n kú o. Ìkìlọ̀ ni èyí fún gbogbo ọmọ Ọlọ́run tó ń ṣe o. Ọlọ́run kò fẹ́ kí o parun o. Má ṣèké mọ́ o. Kókó ọ̀rọ̀ ìṣe: pinnu ọkàn rẹ pé láti ìsinsìnyí lọ, òtítọ́ nìkan ni ìwọ yóò máa ṣe. Pinnu ní ọkàn rẹ wípé láti ìsinsìnyí lọ, òtítọ́ nìkan ni ìwọ yóò máa ṣe. O ò ní ṣèké. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, Olúwa fún mi ní oore ọ̀fẹ́ láti máa ṣòtítọ́. Gbogbo ẹ̀mí èké nínú ayé mi, Olúwa bá mi mú kúrò. Mú ẹ̀mí òtítọ́ sínú ayé mi kí n lè máa ṣòtítọ́ ní gbogbo ìgbà. Ahọ́n èké, ètè èké, Olúwa mú kúrò nínú ayé mi. Ní orúkọ Jésù Kristi ni a gbàdúrà. Àmín. Olúwàbùkọ́lá Ayákó ni orúkọ mi. Ẹ máa bá mi share, ẹ máa comment, kẹ máa like kí àwọn ènìyàn lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Nígbà tí a ó pàdé lọ́la, ìpàdé wa bí oyin ó dàbọ̀.